déédéé wòyí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín Adérónkẹ́ ọmọọba náà ló ń kàn sí yín láti orí ìkànnì Òye Yorùbá. Lónìí a ó máa gbé ọ̀kan lára àwọn òwe tí a ti yà sọ́tọ̀, a ó máa gbé yẹ̀wò. Òwe wa tòní ni bí a bá ro dídùn ìfọ̀n a ó họ'ra dé egun. Ìfọ̀n jẹ́ ohun tí ó máa ń sọ̀yàn ní ara ní àwọ̀, a sì máa yúnyàn gidi. Tó bá sì ti ń yúnyàn báyìí èèyàn yóò máa dùn mọ́yàn ni. Ẹ rántí láyé ìgbà kan tí wọ́n ń pe nǹkan kan ní kò mọ bus stop, kúrú náà. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ìfọ̀n jẹ́. A máa yúnyàn, bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ń yún báyìí ló máa dùn mọ́yàn. Bí èèyàn bá wá tí èèyàn bá wá bẹ̀rẹ̀ sí ní yúnra yìí, tó yún, tó wá bẹ̀rẹ̀ sí ní tó họ ara yìí tó wá fẹ́ tó ń ṣẹ̀jẹ̀, ṣé ẹ mọ̀ pé ó ti ń di ìkọjá ààyè, ó tún ti ń di nǹkan míì, ó ti ń dá egbò sẹ́ni náà lára, ó ti ń di nǹkan tó tún máa pa lára ju ìfọ̀n tó fi sára tẹ́lẹ̀ lọ. Òwe yìí kọ́ wa wípé ohun gbogbo ló ní ìwọ̀n tirẹ̀ o. Kí a máa ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsí, kí a máa sọ pé bí nǹkan bá ṣe rí lára wa la ṣe máa ṣe, ká máa rọra ṣe kó má bàa di wàhálà sí wa lọ́rùn. Ṣé a wá rí wípé ó ṣe pàtàkì kí a ní èyí lọ́kàn, kí a má bàa ṣe àṣejù tí yóò tún mú ìpalára lọ́wọ́ fún wa. Kò ní jù báyìí lọ lórí abala òwe wa tòní. Èmi ọmọ yín Adérónkẹ́ ọmọọba náà ló ń sọ wípé ó dìgbà kan náà, a ó tún máa ríra láìpẹ́. Ire o.